Àwọn àgbàlagbà ń bẹ lórí ìjòkó púpọ̀ àmọ́ ká tó kí àwọn àgbàlagbà ẹja káwọn àfa torúkẹ́ bí nǹkan bá lè tán ọ̀dọ̀ wa náà lè ń bọ̀ tó tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lórí gbogbo ẹ̀ láti òní yà lọ́dọ̀ àfa àmọ́ kọ̀ọ̀kan wá dọ̀ wa kò sọ́gbọ́n ìtọ́ba ti mú ọdún òfin ní yàdọ̀ àfa ọ̀lọ̀ ọ̀dọ̀ baba aláwo ó ti sọnù báwọn ìtọ́ba yẹn mú ọlọ́ọ̀dọ̀ aláìlála ó ti jùnù wọ́n wá kí gbogbo àwọn missionary branch missionaries àwọn ẹ̀jọ̀kọ́ yìí àwọn ẹ̀mí àsùnkún náà nù ọlọ́mọ fi yín pa àsùnkún náà la àmín wọ́n fòun náà pa yín la àmín gbogbo ẹ̀yin ẹ̀fẹ́gẹ́tì tí Hizbullah ti ń lọ báyìí ọlọ́run ní dojú yín dé àmín Ìlọrin lálùbáríkà bí àmín púpọ̀ Allahumma àmín adúgbòlódò alhamdulillah mo kí àwọn àgbàlagbà gbogbo ẹ̀yin tá a fẹ́ fúnlọ̀ yìí lónìí ìyá mi ní kí ọ bàbá mi ní kí ọ irọ́ ni owó la fẹ́ gbà lọ́wọ́ yìí wàláyé owó la fẹ́ gbà kí la fẹ́ fowó ọ̀hún ṣe àfi kọ́lé afẹ́ nà fọ́lọ́n àmọ́ wá wàrà tẹ́ da fọ́lọ́n lónìí bẹ́ẹ̀ bá fira yín pamọ́ fọ́lọ́n lónìí ni àwọn òye bẹ́ẹ̀ sì kọ́ ma sọ́lọ́n ni bẹ́ẹ̀ gbọ́n tó tóbi ṣe yí bẹ́ẹ̀ àmọ́ wòrán yín àmọ́ sáájú gbogbo ọ̀rọ̀ Alájà Latifa àtìyálé wa gbà tọ́lájà Latifa tẹ̀lé mo kì í púpọ̀ nígbà wọn ní wá mo ní àṣùkúná ń bọ̀ òun ni sí ní òtèmí lọ́dọ̀ àfáà mi wà sí àgbáyé rahimahullah àmọ́ àgbà òun kiri tán òun tètè ó tún lọ ọdọ̀ mi ìyín sàn wá lùbáríkà kí ó kò lọ́dọ̀ eléyìí ó kò èmi ọlọ́ọ̀bì kan mo dúró ti àfáà mi rahimahullah mọ̀tàkùtì ni títí àbá mi wá ń gbé mo lé mi náà fẹ́ lọ Káírò mo fẹ́ wá mímọ̀ lọ bá wọn kan sí lọ gbọ́ àwọn adájọ́ tó wọ́n ti lọ àbá mi ní ṣé bí mo ti rí ìlọ́fẹ́ rí káyọ́ máa pélé ọ gbàgbé yìí èmi àbúrò yìí ni ó parí ìlú sí ọ̀la ńlọ parí lónìí èyí ni òye àwọn dìdìrín tọ̀hún ni wọ́n fi ń wíwì kú mi wọ́n ṣe bọ́ọ̀gùn ni àbí ká jẹ nǹkan ká jẹ ẹlòmíì jẹ mo ti rí ẹlòmíì fẹ́ rí àfẹ́rí ṣé Buhari ni àfẹ́rí lẹ́lòmíì wá kíkọ̀ mọ̀ fáyàn mọ́ ni ká dára Ọlọ́run ni ẹlòmíì wá torí mo ti rí ọjà etí díẹ̀ lára òkú ọjà ahọ́n díẹ̀ lára òkú ọjà àwọ̀ díẹ̀ lára òkú wọ́n gẹ̀ẹ́sì díẹ̀ lára òkú ọjà ṣàkì lára òkú ó ní kí complete human being ó sì pé sáré lòmíì tòun ti bẹ́ẹ̀ náà nítorí Ọlọ́run ọba ṣe ta lè ṣe wọ́n bá béèrè ládùúgbò wọn bẹ́ẹ̀ jọ àwọn sheik ṣe ní ní ládùúgbò wa ní àwọn ọmọ wọn ni àwọn sheik ok àwọn ọmọ wọn làfà àmọ́ wọn làfà ẹ ò ti ń wá kí ẹ̀yin jẹ́ wáyé lónìí kí la fẹ́ kẹ́ ẹ mú dání ẹ gbà pé kò sí kankan lẹ́yìn Ọlọ́run ẹ má jẹ́ nìkan tàn yìí ọ̀dọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sá bẹ́ẹ̀ bá ń bà yín ọ̀dọ̀ àwọn tẹ̀lé lónìí àwọn àfa mo fi kalẹ̀ fún yẹn lọ́dọ̀ wọn èyí tó wá ṣe gbogbo àfa nǹkan ti tún wá dáyé báyìí àsáwọ̀ ti tún wọnú àwọn àfa àwọn oníwò ń bẹ ìwó original wọ́n ti wọnú ẹ̀yìn àfa báyìí ọlọ́run bá wáyé wọn kú. ìsáná sálà ìbàlá òbí àròdì kan ní. ìtàkùrẹ́ àdámọ̀lá hayata. ó kì í púpọ̀ fún ekike. ìsáná sálà ìbàlá òbí àròdì kan ní. ẹ̀yin àfa àṣẹ ń lọ. فكان الصالحون
بها تلاشى فإن الله عظمه وحاشا فإن الله عظمه وعاشى يعاقب يواكب من يجاور فهاشا. ọmọ yìí dàgbé ọmọ yìí látọ̀nà corporate picture ọmọ ìyá mi á kọ àpò yín lónìí fún ọlọ́run Insha Allah. á kọ àpò yín fọlọ́run nígbà bá yá àṣùkúrẹ́ ní Buhari ní àní sí láyé mọ́ àmọ́ tí wọ́n bá kọ́ kalẹ̀ ló kọ owó tẹ́ ẹ bá dálẹ̀ dáadáa yóò mọ̀ wá báyìí Allah. Allah. ibi ẹ̀yìn náà bá wà ń jọ́nà torí náà ẹ fọkàn balẹ̀ ẹ má jẹ́ wọ́n máa tì í bẹ̀rẹ̀ oyè owó tó fi yín jẹ wọ́n gbowó lọ́wọ́ yín ni àgbà máa fẹ́ ná fọ́lọ́run ni mo kí àwọn bàbá wa pọ̀ tani mo kọ́kọ́ fẹ́ pè àṣùkúrẹ́ máa bọ̀ níyì ojú àwọn làá fi gbọbẹ̀ kọ́ ọmọ yẹn tí kálukú bá mú wá ta ni kọ́kọ́ pè kí n tó wí mẹ́sẹ̀gì tí mo fẹ́ páàsì kí n tó páàsì ẹ̀ ta ni kọ́kọ́ pè mí mọ́ bàbá bàbá Abdulhakeem Báńgbọ́lá àwọn ọlọ́dún wọn dáhùn bá ti wá àwọn onígbowó lẹ̀ wọ́n gbowó lẹ̀ lónìí o lọ́ọ́ wọn rán ṣẹ́ wọn náà lásán ni bí a ń lọ ọ́sà àwọn fún wọn. Ngbà wọn lò sí kan orí tí wọ́n wí mọ́ èmi Buhari fẹ́ràn owó eléyìí bí òun náwó sí tí ọgbà gbogbo yìí jẹ́ ìjókòó ìkílẹ̀ wá wẹ̀kọ́ àwọn dìndín rìn èmi tí mo lè torí owó rẹ́ bọ́ọ̀lẹ̀ lérí tírélà. Mẹ́sẹ̀gì wa lónìí ni mọ́lídì ànábì alìkùlámà àwọn àfa. Ọlọ́run ní wo owó kí lọ́ọ́ máa jẹ́ bí n bá tú ọ lẹ̀ sáyé dá. Owó ní wo Ọlọ́run mo fẹ́ máa jẹ́ Allah. Ọlọ́run ní ní sí ọ̀hún lé mà atẹ́gùn rí máa fẹ́ sí ọ láyé. Ẹ̀rí bí wọ́n ń kí bọ̀ ni. Bẹ́ẹ̀ni mi bá kí ìsàlẹ̀ báyìí yóò ti wá wọ̀ṣọ níkàlẹ̀. Ọlọ́run látẹ́gùn rí fẹ́ sí ọ. Gbogbo bí tẹ́ ẹ̀ máa gbogbo yẹn wò atẹ́gùn ní fẹ́ sí. Jàmbá yìí sùn lẹ́yìn. Ẹ̀nàwó ìgbẹ́jẹ̀ ní la ilaha illallah. La ilaha illallah. Muhammadun Rasulullah. Muhammadun Rasulullah. Ìta ń ṣe lónìí ẹ̀yin àlùfáà òun ni múlídì ànábì. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run torí ìta nàbì. Ọdẹ nìyí tó kúrú. Ọlọ́run torí ìta nàbì. Ọ̀dà wọn tẹ̀ tí mà tẹ́ padà mà àmọ́ nísìn ẹ̀ lè mọ̀ wọ́n rárá. Wala tafannuni. Ẹ̀yin kù láyì ẹ farabalẹ̀. Madi bi wasfi. Ànábì ọ̀hún àfa wa ni. Ẹ̀yin àfa ànábì ògbókọ méjì àfa ni. Wa sallam. Òun náà sì kéwù ni. Ọlọ́run ò torí kọjá ànábì kọ́lọ̀ wá bí ọya la ọpọlọ rẹ kọ́lọ̀ wá bí Al-Qur'ani ànábì kéwù. Bẹ́ẹ̀ ti kéwù òun ló kéwù. Bẹ́ẹ̀ ti láàfà ànábì láàfà. Ẹni ẹjọ́ kò tá láàfà ànábì. Jibril ni. Sáwọn Kírísítẹ́nì ń pè ní Angel Gabriel. Bàbá ṣe gbọ́dọ̀ mọ̀ bàbá tó ló fi rọ́lọ́ mọ̀ ọba súnmọ́ tó. Madi bi wasfi. Bàbá ṣe gbàgbọ́ lọ́wọ́ mọ́ ló fi gbádùn ọlọ́mọ ọba rẹ̀ mọ́. Wala tafannuni. Bàbá ṣe gbọ́ lọ́wọ́ ọba rẹ̀ yìí tó ló ṣe gbádùn tí bá ṣe fún ọ láyé. Madi bi wasfi. Ọ̀njẹ́ òun bóun ní ṣe ń dìgbẹ́ ní ṣe ń dìtọ̀ tìtọ̀ ń ṣe ń jẹ́ tọ̀ dìgbẹ́ ṣe ń dìgbẹ́ tó ń jẹ ara tó kun ara ṣe ń jẹ́ bẹ́ẹ̀ bí ọba sọ́lá nàbì ìbá dàrú. Wala tafannuni. Ẹ̀yin ìsìnkú láyé. Madi bi wasfi. Bí ìbá ti bọ́ ẹ̀yin ìsìnkú láyé ẹ máa gbé nà. Yabna zamanu wa fi ma la yansafu. Yabna zamanu wa fi ma la yansafu. Bàbá ló olówó owó rẹ̀ bá ń sàn
mo fẹ́ bì yọ léèrè sọ́mà rí ó ní bẹ́ẹ̀ wá sẹ́yìn olówó tí ń bẹ ní ìlú nìyí mo lówó owó mi ń sàn sọ́mà rí ó ní bẹ́ẹ̀ àtàwọn tó lówó ládàá tó ọmọ wọn ò ní ọmọ wọn ò ní àmẹ́yìn òní máa wá lù jòkó yìí kọ́ máa wá bọ́ lájòkó yìí bẹ́ẹ̀ lọ́hùn kọ́mọdé ó tó sì ọlọ́mọ nígbà bí n bá ti fi ṣètò ọlọ́hùn. Abubakiri ó ti dúró 40 ọdún ìrètí àmẹ́bí. sallallahu alayhi wa sallam. kò sí kankan àmẹ́bí náà lọ gbà fún gbogbo owó tó wá ní alájà Hashimi ẹ̀ẹ́dá Yorùbá fún tẹ̀ fáńsì fásitì náà àti gbogbo ẹ̀ tọ́lọ̀ kó ti àsùnwó náà gbogbo owó tọ́lọ̀ ń gun Abubakiri àmẹ́bí ní náà. sallallahu alayhi wa sallam. toro lówó wọ́n bá ń ṣe nǹkan báàbá wọ́n sì jẹ́ ọjọ́ lójú ìgbé yẹn mọ́sálásí ní kọ́ bí ẹ bá sọ láàmì ni àwọn pílà mẹ́ta tó wà ń ta yẹn èmi náà ò sóore mọ́ ṣé fọlọ́ nǹkan gbàgbé ẹ̀ wo tọ́lọ́mù ṣe bá nàbí ni sallallahu alayhi wa sallam. ànábì rí wàhálà ànábì rí fìtínà alayhi wa sallam. ànábì rí jà ayé mọ́kànlá fi sí àdúgbò tí wọ́n bí ànábì sí kò jìnnà sí haram àdúgbò ni ìgbà táwọn mọ́kà rí pé wọ́n mọ apáwọn yẹn máa ń kọjá lọ ó ti wá bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ máa jókòó ń bẹ̀ wọ́n bí ànábì sí sallallahu alayhi wa sallam. wọ́n fẹ́ sọ níbi tí wọ́n máa tún wọ́n fẹ́ tún fẹ́ máa mú ní àyè èsì wọ́n wá kọ́ kankan síbẹ̀ bíi láìbírì ìgbà wọ́n kọ́ kankan síbẹ̀ bíi láìbírì pé àwọn èèyàn tún wá wò pé wọ́n bí ànábì sí nù bẹ́ẹ̀ lómi bá wa lọ yẹ wà kọ́ ọkọ̀ ẹ̀ sínú pépà kékeré ya Rasulullah Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad yóò wá sàdúrà ó kọ ara rẹ̀ yóò wá kọ́ síbi kí n kọ́ Alhaji wa lórí kan Alhaji Kamaludin olùkọ́ àbáwọ̀ Alhaji àgbà wọ́n wá kọ́ síbi Kamaludin yóò wá ká yóò wá ra sọ́lá tó ju wíńdò ó kọ̀ mi bẹ́ẹ̀ bí tí wọ́n bí ànábì sí ẹ̀rí gan ẹ wo yìí bá tòun ti bẹ́ẹ̀ ànábì ọ̀hún ni àbílẹ̀ àbí tó yẹ kó máa yan báyìí wájú ọlọ́run tó àlùkìyà máa fi gbogbo yóò tá a bá fi sin ọlọ́run gbọdọ̀ yọ̀dá wa lónìí àwa la ní ànábì ọba bẹ́ẹ̀ yàn ọba gbà fún ọmọ pàtì mi bẹ́ẹ̀ yàn ọba gbà tó rọ̀ ń bá ṣe lára rẹ̀ máa bá tiẹ̀ lọ́mọ́ wò bẹ́ẹ̀ àbílẹ̀ àbí wà nù ẹnu pé dọ́túmọ́ lọ sọ fún pé bàbá Amina bímọ o ẹ̀wò lọ́hùn ẹ̀wò pẹ́tọ́lọ̀ ní sànẹ́bì ẹni tí ó gbàgbọ́ ànẹ́bì sallallahu alayhi wa sallam. òun àti ìyàwó ẹ̀ wọ́n wá lọ sọ fún torí fámílì ànẹ́bì ni torí ìtànẹ́bì lè jẹ́ abẹ́ kí tàbá sí àdá bá a bá ké lórí ìwọ̀n ọ̀pá àmọ́ bí a bá yẹ nílò nìkan ẹ̀ bá gbẹ̀rù tó ké bá jà tó wá ní tabati yada ẹlẹmẹrin assalamu alaikum tabajà rẹ wò bẹ́ẹ̀ ni tá a bá kele ìmọ̀ràn ń gbà wá àmọ́ ẹ̀rẹ́ ìdílé máa mú tí ó ké ẹ̀ ní ẹ̀rẹ́ ni tí ó ké kálukọ́ tẹ̀sílò láàrin o ìjọ wọn bí ànábì sallallahu alayhi wa sallam. wọ́n wá lọ sọ fún àbílẹ̀ àbí kò sì gbàgbọ́ ànábì ó lè jà ànábì ó wá lọ wípé Amina bímọ o ẹ wá mọ́tò ṣe ìmọ̀lẹ́ wá ní alihamudulilayi kí ló bí wọ́n ní ọkùnrin ní ó ní alihamudulilayi ọ̀sán dáadáa ọlọ́run kó dìbò sí láwùjọ sọ́la ẹnu ìjọ kan tó fi dunú ní ìjọ Monday ni tí gbẹ̀ndì àlìkíyàwó ọlọ́wọ́ fi dé tọ́ba ní ìjọ Monday àbílẹ̀ àbí nùsàrè oúnjẹ àlìjẹ́nà ni ó jẹ omi àlìjẹ́nà ni ó mu atẹ́gùn àlìjẹ́nà ọ̀fẹ́ sí yóò gbádùn ọlọ́run bí n bá nínú níjọ túsídẹ̀ ìyá tún dé. wàlá tàfà ní máàdì bí wọ́n fi. ìnàmàlà bàmúrù wàlẹ̀ mẹ́sìrù wàlẹ̀ ansọ̀bù wàlẹ̀ asílámù rídìsùn min amali ṣaitani fajitanibu. ọ̀rọ̀ náà nù. ìnàmàlà amúrù wàlẹ̀ mẹ́sìrù wàlẹ̀ ansọ̀bù wàlẹ̀ asílámù. gbogbo ẹ̀yin tẹ́ tá tẹ̀bi lówó ẹ jẹ ìyálà ìyá àyà lọ́dọ̀ ọ̀rọ̀. rídìsùn min amali ṣaitani fajitanibu. ọmọ musa òun kọ́ ló bá yé wí ọlọ́run ló wí bẹ́ẹ̀ ẹ fi àfa
ògógóró. إنما الأمر sinapu. إنما الأمر ayiniki. إنما الأمر bàbá dúdú. إنما الأمر tiritiri. إنما الأمر àfi stout. إنما الأمر àfi star. إنما الأمر ẹni yóò tó bá ti mú bẹ́ẹ̀ bá padà ẹ wọ̀ náà lọ́wọ́ bá wí. إنما الأمر èmi kọ́ ọmọ musa kọ́ ẹ má bínú rárá ẹni tí ó bá bínú ọlọ́run ni ẹ bínú sí alágbàwí lèmi. nígbà ńlẹ̀ ẹ̀dẹ̀ lánàá èmi parí ni wàsíù bẹ̀rẹ̀ èyí ni wàsíù ni mo fi ṣe wá sí. mo tiẹ̀ fẹ́ paasi mẹ́sẹ̀gì láti wàsíù náà wá mo fẹ́ kálukọ́ tẹ́tí. aláàjì wàsíù àyìnlé àsukúná sọ fún onímọ̀lẹ́bí ọmọ múlá ìbàtẹ̀ èèyàn jẹ́rí láyé ọlọ́run sì ní jẹ́ ìṣẹ́tì ní kúrò láyé. آمين àmọ́ wá bá wí fún wàásù àyìnlé alájà àsukúná ó ní gbogbo nǹkan ni wàásù ọmọ rí nísìnyí inú ilé orin oníkọ́rọ́ tí ìjọ kan tí Barrister ọmọ kóhun ó tètè kúrò láyé ọmọ pàtì kúrò láyé òun súnmọ́ Barrister wá sí fìlà ọwọ́ àfi dé wàásù àyìnlé lórí ipò fi dé wàásù àyìnlé lórí Barrister ń sunkún wàásù náà ń sunkún الله àyìnlé wa ń sọ fún wàásù pé ilé fújì dọwọ́ rẹ o kò gbọ́dọ̀ bàjẹ́ o bí ìgbà tó mọ̀ fún òun ò ní pẹ́ mọ́ wáyé fún wàásù àyìnlé yóò máa rí ìwọ̀sí lára àwọn ọmọ àlè oníkófi soso kọ́ máa fi kẹ́ra kọ́ máa gbà pé àsọ́ọ̀lẹ̀ Barrister oníyàwó máa rí tí ò ní dùn mọ́ oníkọ́ máa fi soso kọ́ máa fi kẹ́ra nítorí àsọ́ọ̀lẹ̀ Barrister oníkọ́dà ìtọ́ba gba kọ́dọ̀bálẹ̀ fún wọn ní ẹgbẹ́ kọ́dọ̀bálẹ̀ kádọ̀bálẹ̀ gámágámá ó ti ga oníkó gbogbo nǹkan tí wọ́n bá ń gbọ́ kówó pẹ́ntì torí òun ló dì í báyìí kọ́mọ̀jì owó kọ́rántì àsọ́ọ̀lẹ̀ wọn àti Barrister. tọ́lọ́hún wá ṣe excellent production ní ẹ máa wí. tọ́lọ́hún wá ṣe tọ́lọ́hún wá ṣe excellent production ní ẹ máa wí. gbogbo tí mo bá lẹ́yìn bàbá láyé ìgbà náà ẹ̀kọ́ mi lọ́dọ̀ ìwájú tó tọdún sá. bàbá yìí ló fẹ́ mi ọ̀ká yá ayé Ibrahim ọmọ Musa. bóyá tún sọ wípé olórí yẹn wí. tọ́lọ́hún wá ṣe tọ́lọ́hún wá ṣe aláàjì Buhari ni ẹ máa wí. olórí yẹn wí tọ́lọ́hún wá ṣe olórí yẹn wí tọ́lọ́hún wá ṣe sọ ní ẹ̀sọ́ aláàjì Buhari ni ẹ máa wí. aláàjì Buhari pictures wọ́n ní ẹ̀sọ́ níbí. aláàjì Buhari ọmọ Musa wọ́n ní fìtì karamba wọn gbé ìjáde olùkọ́dún. bóyá sọ pé aláàjì kan pé ènìyàn dáadáa. ènìyàn dáadáa ti wí. bóyá tuntun sọ wípé gbogbo mákẹ́tà tó ń ta ẹja tó ń ta ẹja ní kókòtà ọmọ ẹranko wọn tó ta wọ́n máa ta lọ́la oníṣẹ́ ńlá. gbogbo mákẹ́tà tó ń ta ẹja tó ń ta ẹja ní kókòtà ọmọ ẹranko wọn tó ta.
èlò ní kọ́pẹ́rẹ́tì tó kò ní mo tó ń tọ́ ọ̀gbádá tó kù ní wọn. kí ọlọ́ kú ọmọ wọn tó ṣe nígbà yìí kí ọmọ bá. Public is what it is. Ẹni ṣe é. Sọ pé kìí yarí bí o. Àwa rẹ̀ náà ní lẹ́dẹ̀ lánàá, àjọ wà lẹ́dẹ̀ lánàá. Ẹ̀dá kò wọlé kànga wà kànga. Ẹ̀dá kò kànga dà. Ẹ̀dá kò yé Ismail. Ẹ̀dá la ilaha illallah. Bẹ́ẹ̀ ti lè di ọlọ́run wọn lò. Gbogbo ẹni tí wọ́n wá ń bẹ lábẹ́ kánópì tá a wà yìí kọ́ máa gbọ́ ọlọ́run fún ẹ̀dá la ilaha illallah. Ẹ wá dákẹ́ ṣe ẹ̀dá kù. Mú kàrí ni wọ́n tún bí mẹ́fà. A ní bàbá ìyá rẹ̀, mọ́bí rẹ̀, lásù rẹ̀, mú kàrí. Mọ́bí rẹ̀ wà, bàbá rẹ̀ náà tún wà. Ọlọ́run fún àlùbáríkà sí ìdílé wọn. Ó kọ ẹ̀ kàn ń rìn ní ìlú ẹ̀. Ọlọ́run ní jẹ́ owó rẹ̀. Gbogbo sẹ́tọ̀ ọba ṣe tó wọ̀ ní jáde mẹ́ ọlọ́run ní kí ọ̀dá lórí. Òkìkí rẹ̀ báyìí ọlọ́run ní kí ọ̀dá lórí. Kànga ní ìgbòho. Ṣé wàá gbọ́dọ̀? Ní ti gbọ́ ní lórí gbà ẹni yìí. Bóyá bẹ́ẹ̀rí kọ̀ǹga tó kànga bí kànga. Bóyá ṣe pápá pápá ṣe wá. Ẹsẹ̀ fọ́lọ́ ẹni pé ní ìtòkù lọ́dún ìparí wọn ní fi ní ṣàwátì pẹ̀lú
Àlè kọ́rin. ẹ má rọ̀ nípa sẹ́ni sí ẹ̀sùn. Ní ìlú ní ìgbà. Ọlọ ó bàrẹ̀ wà ní ìlú ní fún fẹ́fẹ́. Èrò kálọ̀ kálọ̀ òwúrọ̀ o, ìsàmù kàwé ẹgbẹ́ ní àlàyé. Ọmọ tí o bọ̀ mọ̀, ọmọ èyí ló mọ̀. Èrò kálọ̀ kálọ̀ òwúrọ̀ o, ìsàmù kàwé ẹgbẹ́ ní àlàyé. Ọmọ tí o bọ̀ mọ̀, ọmọ èyí ló mọ̀. Gbogbo ẹ̀yin tọ́lọ́ ń bá kẹ́ irun tábìlì fún náà ń ṣe lónìí tó mo fẹ́ gé kéèkì fọ́jọ́ bí Ànábì Muhammad ẹ̀yin náà máa ṣe àwòkọ́ṣe rere ní ìbá ṣe 50 èèyàn which is 50 people lẹ́bàá ní lágbára láti invite ẹtì géètì yín ẹ̀kọ́ wọn nulẹ̀ ẹ̀gẹ́gẹ́jì ẹ̀wọ́n wọ́n ti dára sí i torí tàbí Muhammad. sallallahu alaihi wasallam. ẹ̀wà ẹ̀kọ́ lórí ìgbà tó wájú lórí Islam kọ́lé fún àjẹmí àtàwọn ọ̀rẹ́ mi ẹ̀dínà lówó ẹ̀gẹ́gẹ́jì ọlọ́wọ́ wò yín náà wáyé la. bẹ́ẹ̀ni. ẹ̀jẹ̀ pé sallallahu alaihi wasallam. kọ̀sẹ̀ ǹjẹ́ wà lìjẹ́ náà níyì. ẹ̀ tó wílé ẹ̀kan sí i. mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀gbá ọ̀bẹ mu. ẹ̀gbá ọ̀bẹ mu. alif ba ta Allahu akbar. awako iya dunia akal min al-kalili wa washikuha azallu min zalili. Iya dunia akal min al-kalili wa washikuha azallu min zalili. Bọ́ba ń wáyé bọ́ba ti ráyé máa fura ní. Bọ́ba ń lé ayé bọ́ba ráyé bá sì máa fura. Iya dunia akal min al-kalili. Wọ́n fẹ́ lówó bọ́ba ti rówó ní sì máa fura. Iya dunia akal min al-kalili. Bàbá kì í máa bọ̀ kí ni ọmọ arọ́ bọ́lá ń bá ṣe mọ ọ̀run lọ ilẹ̀ ẹ̀rọ sì máa fura. Iya dunia akal min al-kalili. Bàbá kẹ́nu mi á tọrọ kẹ́nu ọ̀rẹ́ bá ti tọrọ nínú
ẹbí àdúgbò yín ìlú yín àbí nínú ẹgbẹ́ sì máa fura. Hiya dunya aqallu min al-qalil. Mo fẹ́ káyé orí mi mo fẹ́ hàn mo fẹ́ hàn mo fẹ́ káyé orí mi mo fẹ́ wọ́n dá mi mà ẹ̀yin nínú láì ẹni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún ẹ̀wí fún pé sì máa fura. Hiya dunya aqallu min al-qalil. Ọmọ méjìlá mo bí ọmọ méjì mo bí ẹyọ̀kan ni mo bí sì máa fura. Hiya dunya aqallu min al-qalil. Ọkọ tó wù mí ni mo rí ní ọlọ́run mo dúpẹ́ ní bá gbé 10,000 a sì fún mi ní 100 dákun ìyàwó sì máa fura. Hiya dunya aqallu min al-qalil. Obìnrin yòówù tí bá kọjú sí wọn a sì gba tèmi ọlọ́run ló ṣe rí mi bẹ́ẹ̀ ha bàbá sì máa fura. Hiya dunya aqallu min al-qalil. Èmi lọ́lọ́run gbẹ́ta fún ẹni ọba wù mí màá sì gbà á lé ẹ̀ ha àfọwọ́sí ò sì máa fura. Hiya dunya aqallu min al-qalil. Èmi lélẹ́rìí ilé ẹni ọba wù mí máa dáná fún ò sì fura. Hiya dunya aqallu min al-qalil. Wa 'ashiquha azallu min al-dhalil. Ẹlẹ́kùn gbogbo àtàwọn ìlú yìí ẹjẹ́ máa fura ayé kò ní láàrin rárá ẹjẹ́ máa fura ayé kò tó táyọ̀ lélẹ́rí àwọn kan ń jẹun lọ́wọ́ lónìí ebi ọ̀pọ̀ àwọn gbẹ̀yìn àwọn kan ń gbádùn lọ́wọ́ lónìí wọ́n jìyà gbẹ̀yìn àwọn kan ń bẹ wọ́n sáré kì í lọ́wọ́ láyé lónìí wọ́n sì rẹ́rìn gbẹ̀yìn àmọ́ àfúnwọ́lá àṣìjẹ wọn mọ̀ àṣẹ́bi ayé wọ́n dì mí mú wọ́n sì wà mí máyà wọ́n gbè lérí wọ́n bá ń tètè mi èmi ayé ọ̀dà ni. Hiya dunya aqallu min al-qalil. ọwọ́ àgbẹ̀ àkàrùn mi náà kẹ́lí. Hiya dunya aqallu min al-qalil. ìdákúrè bàbá wa sábìtù ẹlẹ́kọ̀ọ́ ẹ̀ má bínú. ayé lè ní ayé àkàlù mìnàkàlì wọ́n ti lè wọ hansom tó ọwọ́ wa kọlà wọn ò sì yà ọ́ lábẹ́ wọn ò yà ọ́ lábẹ́ àmọ́ inú èmi ayé ọ̀kọ̀là ní bá ti lẹ́ ní ìrẹ́ ogun ọ̀padà kọlà bọ̀ ọ̀kọ́ tó yọ ọ̀kọ́ tó lógún bẹ́ẹ̀ ni wọn ò sì yà ọ́ lábẹ́. هذه الدنيا Hiya dunya aqallu min al-qalil. irun yòówù ẹ lè ní tọ́lọ́hún ni ẹbí ṣe agbára yòówù ẹ lè ní tọ́lọ́hún ni ẹbí ṣe ikọ̀ yòówù ẹ lè ní tọ́lọ́hún ni ẹbí ṣe gbajúmọ̀ yòówù ẹ lè jẹ́ tọ́lọ́hún ni ẹbí ṣe torí pé àbọ̀ ń bọ̀. Hiya dunya aqallu min al-qalil. Wa 'ashiquha azallu min al-dhalil. bàbá wa jí ìmọ̀ mọ̀ lẹ́mọ̀ pẹ̀lá bàbá wa sábìtù ẹ forí yìí wọ́n gbà ńlá kọ́ wọ́n yín lórí sábìtù tá à ń wí ni ọlọ́run kó lóko yín fún gbogbo wa ọlọ́run ò lóko yín mẹ́lò mí ó ti kú òun ẹ̀sìn yìí nígbà tá a fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ a fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ni bẹ́ẹ̀ tí ń jẹun ẹlòmíì jẹ́ tá a bá fi pé kí ni jẹ́ sábìtù ọmọ òun ní bọ̀ nílẹ̀ ní ìdá àgbẹ̀ yẹn ayé lèmi ayé kò sí bọ́ọ̀lù bàbá mi tó ń wọ́n jà ọkùnrin èmi ayé bọ̀ bá ti fura ń wọ́n bàtì ẹ̀ jẹ́ èmi ayé bọ̀ bá fura tó ń pè mí ti ń da ọlọ́run ti ń sáré tẹ̀lé ọlọ́run báyìí èmi ayé ọ̀tẹ̀ ní ọdún ọlọ́run wọ́n fẹ́ ta tiẹ̀ wù ẹni bó ti ta àwọn gẹrù ni wọ́n bẹ ayé òsì mọ̀ pé wọ́n bẹ mọ́ wọ́n sì ti ń bọ̀ lánàá tí gbogbo ẹni kùtùkùtù bẹ́ẹ̀ mọ́lẹ̀ òní pọ̀ ẹnì kò sì mọ̀ mọ́lẹ̀ àṣẹmi ayé akọ̀ òun mẹ́rin kọ́lì Hiya nínú gbọ̀tí kéré. Hiya dunya
òun ni ẹ máa dìde fún ọlọ́run òun ni ẹ máa rò ní fún ọlọ́run òun ni ẹ máa rò lójú. Hiya dunya aqallu min al-qalili. وعاشقها أقل من الذليل. وعاشقها أقل من الذليل. Ọwárí bẹ́ẹ̀ yàwá ti dà awáwáwá àmọ̀mọ̀rí nínú ayé kan oṣù yìí náà yàwá ti lọ ẹnìkan gbọ́dọ̀ kó yàwá ti. Àwọn tí wọ́n ní omi wọ́n wọnú omi wọ́n ò rí. Àwọn tọmọ yẹn wá wọ́n wá gàwáàkì wọ́n ò rí. Gàwáàtì mọ̀ ti lo Èkó tí ń lo tẹ̀jú wọ́n. Gàwáàtì mọ̀ ti lo Èkó tí ń fún yín lẹ́kùn nù tẹlifíṣàn. Gàwáàtì mọ̀ ti lo Èkó ó ṣe MC níbi ọ̀rọ̀ ìsìlámù. Gàwáàtì lọ àrùmára ó kú ní òrùn àgbúrò ẹ wáyé èmi ayé. Hiya dunya aqallu min al-qalili. Àwọn ọmọ Gàwáàtì wọn ọmọ bí ó wà ìyàwó Gàwáàtì wọn ọmọ bí ó wà ẹbí Gàwáàtì wọn ọmọ wọn ìyá tó bí bàbá tó bí wọn ọmọ bí ọmọ wà ẹ̀yin Èkó ẹ̀rù ayé. Hiya dunya aqallu min al-qalili. Sáyẹn náà lọ pọ́nlé tó láyé. وعاشقها أقل من Sáyẹn náà lọ jọ sáyẹn náà ló gbẹ́kùn láyé ṣoṣù ká ayé ti rẹ bọ́ tí ò ní kíni pẹ̀lẹ́ rárá. Hiya dunya Ìdákúrẹ́ èmi ayé. أقل من القليل. Ó kéré nínú nǹkan tí kéré. وعاشقها Ìdákúrẹ́ àwọn tí ń lọ nínú mi àwọn olùjẹ̀ránú ẹ̀ níjẹ́ aṣíkù ìwọ àtẹ̀mí àwọn àtàwa. أقل من الذليل. Ẹyẹpẹrẹ nínú nǹkan tí yẹpẹrẹ láyé ẹ̀wọ̀dá wàláì bọ́ bá kúrò ní àwọn èèyàn nàjà wọ́n kọ́ máa sọ fún kábíyèsí dáadáa ìgbà rẹ̀ sáásọ́ mọ́ aṣọ tí wọ́n dàbọ̀ rẹ̀ báyìí wẹ́n ní sí gbẹ̀lá bẹ́ẹ̀ wọ́n ń dárò ọba náà bẹ́ẹ̀ nìkan bá wà mọ̀ pé ooo wọ́n ti abẹ́ ní bẹ́ẹ̀ni kí lè rí wá ìwé rẹ̀ ṣe lọ́ọ̀gì àbí sí àpẹẹrẹ wọn bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ kábíyèsí ọlọ́run bá wà bẹ́ẹ̀ àní oṣù òdùbúlẹ̀ mú fún sẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ti dárò ẹ̀ nìkan àti èmi ayé. Hiya dunya má lè mi rárá fèmí ayé rẹ̀ ìdí bá ní onínú mi nípa fọlọ́ mi bá sì lò rí àkọọ́lẹ̀ tiẹ̀ nù. أقل من القليل. bàbá tẹnìkan jẹ́ torí kò lè gòkè ọ̀padà parí tó bá yẹ. وعاشقها bàbá tẹnìkan rú torí kò lè ga ọ̀padà rí bọ́. أقل من الذليل. àwọn tí ń bẹ nínú mi ti lọ tí ń bọ̀ wọ́n yẹpẹrẹ nínú kan tí wọ́n yẹpẹrẹ ẹ̀yin tẹ́ kù tí wọ́n nà yà ẹ̀yin tẹ́ kù tẹ́ni tó owó kà wà ní láì gbogbo kù sí òkú látó ìyàwó méjì lè yẹn ni ẹni wọn bá kà lónìí tí wọ́n ké ká gbà dé ọdún yóò kọ́ wá yọjú sí òsì ọ̀rẹ́ mi tí dáadé wọn dé gbogbo sáà ti dín mọ́ wọn gbélé láti kó nísìnyí ìbáṣepọ̀ tó ti lórí ó yẹ kí n lọ wà níbẹ̀ ní àwọn ìyàwó rẹ̀ àwọn rẹ̀ wọ́n mọ̀ mí ní aago mélòó ọkọ wà pé ọkọ omi sì omi ẹkú bẹ lójú ọkọ ọkọ wa pé aago mọ́kànlá ló kọjá àti nínú owó yìí ẹ lọ sí ibò ẹ jọ ọ̀rọ̀ mo ti bá yín kọ́ni sílẹ̀ tí mo ti wà lórí lọ́dọ̀ kẹ́ ẹ bá mi wọ́n máa wò pé báwo ọgbọ́n tí mo lọ sẹ ẹjọ́ kò kàn mí ẹ àná ẹ mọ bí ẹ wà ẹsẹ ti dà bẹ́ẹ̀ ṣe ìrètí yín ni o ẹ wà yí tí yìí sókè wọ́n bá rí pèsè ní méjì ó tún bọ̀ wá láti ìṣọ̀lá bàbá tó bá yẹ wọ́n gbé ọlọ́run ẹ wọ ẹ ní sọ orí kúkú wọn ò ní kú ti yín ní tẹnu mi o ẹ bá mi ẹ má tiẹ̀ wẹ̀ mọ́ kò ní nìyí wẹ̀ abayi fẹ́ ká máa rẹ̀
ayé ọ̀hún náà lọ́wọ́ akọ́lé. ayé tí wọ́n máa wẹ̀ ọ́ nínú báàsì tó nígbà tó wọ́n wẹ̀ ọ́. ayé tí wọ́n máa fọwọ́ bọ́ni báyìí wọ́n fi mú ikọ́ tún jáde lẹ́nu rẹ̀ nígbà wọn bá ń wẹ̀ ọ́. ayé tí wọ́n fi ìbọ̀wọ́ wọ́n èèbọ̀ ọwọ́ wọ́n fi tábà fún ọ wà yọ kalẹ̀ wọ́n tún wá mú ìbọ̀wọ́ kejì wọ́n máa fi wẹ̀ ọ́. ẹ bá ìtàn wọ́n tún yọ bíbí wọ́n ti yọ ẹ̀ lọ́tún pé azàrò ẹ̀dá èyí tẹ̀ ẹ́ sí ìbọ̀wọ́ gbẹ̀yìn ẹ̀dá kò fi wọ́n fẹ́ lò. ó ti wọ̀ ọ́ dáa tó omi ìwẹ̀ rí àmọ́ akájí ló máa ń tọrọ ẹ̀ lọ́wọ́ àwọn tí máa fún wọn. yóò gbẹ̀dá déédéé gbòòrò agbóríṣẹ́ ọ̀dà ìbá díẹ̀ bẹ́ẹ̀ omi òkú sáyé náà lọ pẹ́lẹ́ tó báyìí ńlò orí ìgbọ̀ngálọ́ọ̀bù wọ́n lórí dùn pé ìwọ̀n tàná máa tán ara rẹ̀ ọ̀wọ̀ tọgọ́rùn méjì ọdún bàbá ti ìpàyé rẹ̀. ilé dúró ayé ti mọ àbálò mi náà ń tàn ní ní. àsukúnà yẹ̀yẹ̀ ayé. wàá ṣubú wá. àsukúnà sírò ayé. azalù. àrèzùkúnà sùrájù kíni àkànní àrèzùkúnà aláwòlé ayé. mina zali. àbùkù bọ̀ wá kan gbogbo wa pátápátá. wà á ní sáré. bàbá wa ìmọ̀mù kiri wí ìmọ̀mù àmọ̀mù ti kú láti jẹ nínú. àwọn tí wọ́n jẹ lápò ọkọ̀ wọn kalẹ̀ là ń gbé lọ́lẹ́ ọba yìí wọ́n ti gbàgbé ìmọ̀mù tó kú lọ ni. ọba àkàbàṣe ti ń sàárẹ̀ nísì ọba àdúgbò ti ń sàárẹ̀ àtúndínlá inú àwọn tó àwọn ìdílé tó bá dùn àrẹ ọlọ́run òní tí ó pàtó wọ́n mọ̀ sáká yìí. àwọn náà sáké bóyá 32 years bóyá 40 years títí ń jẹ́ bọ̀ ní ọkàn àwọn náà ẹni ọkàn nù nílé wọn ló ti ń dàgbà lọ yìí kọ́ bá wà kú kíákíá ààrẹ ẹni tí ń bẹ́ẹ̀ tí ọ̀gbá dùn wọ́n mọ̀ sáké kó o nídìí yóò sì lọ adé tẹ́ẹ̀bà fi sí mi lọ́wọ́ kí n lọ níta wọn ò ní pé wọ́n wọlé àwọn ọmọ ọba àwọn wọlé yóò sì wọlé kábíyèsí wọn ní kí n tún wá wọlé àfíà yìí ni báwo iṣẹ́ ẹ̀ ń gbádùn jàmá yóò kú ọwọ́ tí mo kàn yóò kú owó tún dé fáwọn afọbajẹ àwọn afọbajẹ mọ wa ẹ̀yin afọbajẹ ẹ̀jẹ̀ eré ikú ìyàní ọlọ́run gbàgbé àwọn wọn gbà lọ́wọ́ ẹ̀mí wọ́n fi lọ́kàn balẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀gbọ́ fọkàn balẹ̀ ìwọ lọ́kàn láti mú bó ṣe yìí o tún ra mọ́tò fún wa ọ̀pá lọ́la wọ́n máa kì bẹ́ẹ̀ gbọ́n náà bá tún lé tó ń gbé láti Amẹ́ríkà tó ní ẹjọ́ ohun mi ò ìlú ọba mi ni a lè kó ẹ̀dẹ̀ mọ̀ o fẹ́ kí n débẹ̀ ìwà mọ bó ṣe máa ń ṣe bọ́s ná pé mo dé ná 5 million wọ́n wà pé kábíyèsí o wọ́n tiẹ̀ ti jẹ́ wọ́n gbà lọ́wọ́ ilé mi ẹ̀rọ kí táwọn bàbá yẹn tí wọ́n jẹ ìyá wọn tọ́lọ́ gbọ́dọ̀ kìí àmà. bọ́bà ń bá wa dákẹ́ wọn ò ní sọ bọ́bà kú wọ́n máa ta wọn ọba wàjà wọn ní àjàbọ̀ ogun sílì ni ẹ̀yìn bọ́bà kú èmi ayé mi ti sẹ́nu wọ́n pàtẹ nìkan jẹ́ ẹ̀ máa lè fi tún tẹ́ nìkan sẹ́nu iná ta àlò a sì sanwó ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin aláṣẹ wa ọ̀nàbó lẹ́gbàá wájú ọlọ́run omi ta àríma a sì sanwó ẹ̀ iná àdúgbò kan bẹ nísìnyí kan gbọ́dọ̀ lọ àwọn kan bẹ nínú èkó yìí nísìnyí láti jọ́sẹ̀ méjì wọn ní lẹ́nu nípa ó sì pé ládàá wa a tún wá bẹ̀ wọ́n àwọn ọmọ tó gbowó lọ́wọ́ wa ààrí ti lẹ́tàn á sì ń sanwó ní àwọn kan tí wọ́n ń lò. Isa ana Muhammad ana sẹni anabi na kọ́kọ́ pẹrẹsidẹnti láyé ẹwọ bó ti ṣe ọjà fún wa ni anabi fáìtì fún wa ni anabi ṣe wàhálà fún wa ni ọwọ́ ni wà anabi kí lọ fẹ́ bàbá kúrò àpàlódù ẹni tí ọjà ni àfa àwọn àtàbàbà fáìtì àwọn ni ọlọ́run ni wà anabi kí lọ fẹ́ fàkàlà abàlẹ̀káwé anabi wà dáhùn Allahumma umati ẹni anabi ọ̀tọ̀ ìwọ́nà ṣe ti mo fẹ́ kọ́lé mo fẹ́ kí n ní owó anabi ọ̀tọ̀ tálíkà ọlọ́run anabi yẹn sì jẹ sàrà àbáyé máa gba sàrà ẹ̀bùrọ̀ anabi máa yẹ gbogbo sàrà àtàbà fún anabi ọlọ́ fi sí
inú sọ táwọn bisikíìtì bá dé pé ní àṣìyàwó mi àti ẹ̀dùn kan lọ́tà náà alájọ nínú sàárà àti àgbàdo ẹ̀fún àmọ́ èkó gift ànábì àwọn ọdẹ. ìwọ ànábì kí lọ fẹ́ ànábì ní Allahumma ummati àwọn ìtọ́ mi ni èyí wò ní àti wọn wọ́tọ̀ ọ̀dá yẹn lọ́tọ̀ wá mú làkàṣẹ́rà ó lò sí ọ wọ́n mú làkàṣẹ́rà ó gbé dání báyìí làkàṣẹ́rà láti mú ojú ẹ̀ lọ́kọ́ ń tanú àti wọ́n ti máa lu ìgbó sẹ̀mínà ọ̀sọ́gbù òṣèyá òṣè dáadáa wọ́n pàápọ̀ ọ̀nù làkàṣẹ́rà kọ́lọ̀ kan náà lòún dìbò wọ́n wá ń fa akéròjú àgbo ìdá ìdí máa fura pé ìdá àwọn ọmọ yóò ti jìnnà kúdà ojú wọn mọ̀ tán náà ẹlòmíà gbé yúgọ́ọ̀tì dání nínú yín alò yúgọ́ọ̀tì ẹsẹ̀ yúgọ́ọ̀tì wọn kọ́ láàrin àgbo àṣẹ ìgbẹ́tì wọ́n ti pọn níbẹ̀ tán ó ní gbèsè wọn bá wà ń kọlu ra wọn ẹ tó mà anábì ṣe wàhálà ẹ̀ ọlọ́run ní kí lọ bá fún wọn ẹgbẹ́ àjírí ha nínú ní ìlànà ìkọlẹ̀ nà àjírí ha nínú ní ìlànà ìkọlẹ̀ nà ó gbé tí ọba fẹ́ràn náà kọ́mọ̀ wù tí mo fẹ́ wí tó ọba fẹ́ràn náà kò wí ẹ̀mẹ́ ìtànà làwọn yìí níta wá torí ẹ̀ tó kò gan lọ́wọ́ náà tó ọba fẹ́ràn náà mọ̀bà wá dá sí pé sallallahu alaihi wasallam ẹ tún wí kan sí ẹwú ẹlẹ́gẹ̀ta tó ń wí àṣúná máa bọ̀ mọ́ fẹ́ tà ọ́ mo sì fẹ́ kówó ẹ̀ máa bọ̀ ní. wọ́n fẹ́ ná olóòlù ọba ti tóbi ọ̀tún àkókò lẹ́yìn ìlú Amẹ́ríkà nù wọ́n àsìkò dá kóòlù ìlú Amẹ́ríkà nù àṣìkúná ló kú òyì ntẹ́ ìmọ̀ lónìí lẹ́mọ̀ oníwàásí àgbáyé làbá rẹ̀ èmi ń pa lọ́dọ̀ àfáà mi àfẹ́mi ìpamí bàbá wọn. ayé kí n mẹ́tọ́ mi. ìbárí àgbáyé mọ́. ayé kí n mẹ́tọ́ mi. nítorí ìgẹ̀ fún mi wá sí àgbáyé. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Èmi àtàrísùkú náà bàbá ní bàbá mọ́. Ṣùgbọ́n yẹ ká mẹ́tọ́ wa. Bàbá rí àgbáyé mọ́. Ṣùgbọ́n yẹ ká mẹ́tọ́ wa. Látọ̀rọ̀ ìgẹ̀ fún ni wá sí àgbáyé. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Ọlọ́mọ akẹ́ àfáwà púpọ̀. Àmín. Àṣùkúná dúró yàtọ̀ àkẹ́mọ́ bá ṣe fún mi. Ní sì gba owó àdúrà lọ gbogbo tó bá bá ìṣùkúná wa. Ẹ̀yin sì wù láyì ẹ̀ jáde ẹ̀ sanwó àdúrà rẹ̀ kí tó kébi tó máa lọ. Ẹyọ kan ní mo fẹ́ tọrọ tá ànábì máa tọrọ jù láyé. Òun náà ní tọrọ fún. Ọlá àfẹ́ ti ń bẹ láàrin wa. Bọ́bá ṣe gbogbo mi ni a ti lọ àwọn ẹgbẹ́ 45 minutes 1 hour àti lọ́ntì wa. Àmọ́ lọ́dọ̀ ẹ̀ta wá yìí ilé la wá. Mo rò pé mi ń sìn bọ̀ fowó rẹ̀. Ní ọ̀nà ìyẹn tọ́jú. Ń lo seniority lérí mi báyìí. Èmi náà wá ń lo junior tó yájú. Èmi náà ń lo fóun náà báyìí. Ọlọ́wọ́ àṣùkúrẹ́ nìyí. Àdúrà kan tí tọ̀rọ̀ mo fẹ́ gbowó ẹ̀ ní pé ọlọ́mọ jẹ ọ̀rá padà sí. Ẹ mú wa. Ìsìnkú láàyè wo ni àgbọ̀n wọn náà ọlọ́wọ́ ní lórí. Lókè òkun àti Nàìjíríà. Owó àdúrà gbogbo tí wọ́n sọ̀mọ́ ẹgbẹ́ àjùkúná ìsìnkú láàyè ẹja ni wa. Kí n tó wá ké fún fún ẹ̀kọ́ ìbàjẹ́ ìjọ. Ìtàkùn rẹ̀ ọkà gbọ́ àkànjú. Ọ́fíìsì làwà lónìí. Tí ò ní jẹ́ agájú ọmọ. Àwọn obìnrin wọ́n ti jókòó ìkó wọn láti àárọ̀ wọn ò sì dìde. Wọ́n ń yẹ̀rẹ̀ sí ilẹ̀ náà, wọ́n mú kú ẹ̀mẹ́ náà. Ẹ̀yin àdúrà èyí tó lọ́ba ní orí sanwó àdúrà nù.
ṣe ìbàdúrà ọlọ́mọdé wọn bèrè aṣọ tí wọ́n sin ọmọ yìí lọ́wọ́ yìí owó àgbàdo ẹni ọba ti fẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé ọ̀sẹ̀ ẹ̀ sí owó àgbàdo máa wò ẹlòmíràn mọ̀ tún máa dúrà gbogbo bí wọ́n ti gbé kóòtù wá wájú ẹlòmíràn nínú etí ó mú kú mu. abáyọ̀ni kó fà ẹ̀kú mẹ́jẹ̀jọ ẹ dákun gbogbo ẹ̀ tí bá rojọ́ má bẹ̀rẹ̀ tí bẹ́lẹ́gbẹ̀rẹ̀ rojọ́ má dà níyàbá ìkéwé ké tó ó kéta. Ṣàníyàn. bàbá sábìtì bí wà fàdé lè ń lọ ọ̀dọ̀ wọn èmi gan ní ọ̀rọ̀ lórí mọ́tò kálí bàríkà tó tún pọ̀ sí. sáà má dà níyàn èyí tí bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ pé ìbọ̀lẹ̀ pé kóòtù sí má dà lóhùn ebi pa wèrè sáà má dà níyàn tiẹ̀ bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما شاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون àforíjì lọ́pọ̀lọpọ̀ ìjìlá tó kó àforíjì lọ́pọ̀lọpọ̀ bọ́lá bá búdúrà ìmì ó ní wá sí àgbáyé àfá dáadáa. Kẹ́yàtọ̀lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ kẹ́yàtọ̀lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ bọ́lá bá búdúrà ìmì oníwàsí àgbáyé fáwọn dáadáa. ẹ dákun asalaatu ala nabiyil karim. a baba wa chief imam. sallallahu alayhi wa wọ́n ní kẹ́gbẹ́ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallu ala nabiyil karim. alákọ̀ọ́kọ́ mbẹ́ ni wípé wajadina surura wajadina talabna surura talabna. yẹ́nì wípé èní ni life ti Maria fa mo ń ra fa o in the picture in the cassette in the video but the life direct life and direct èní ni ìkan náà dẹ̀ ni wá àdẹ̀bí àkàn náà ni wá. Ọlọ́run adúró tì yín ànábì adúró tì yín ẹ ní dààmú lágbára Ọlọ́run ní bọ̀hún náà jẹ. bí a kì bismillahir rahmanir rahim
قال رب اشرح لي صدري ويسر لي الأمر واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل وزيرا من أهلي هارون أخي أشدد به عشر وأشركه به أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى قال قد أوتيت سؤلك يا موسى قال قد أوتيت سؤلك يا موسى. Alfa wa àgbà Alfa Sirajuddin ọmọ mi ni ilé ìta ṣe yìí Ọlọ́run ní ṣe láṣẹ mọ fún wa à ń ṣe mọ olúdi nàbí ẹ ká kí ànábì náà gbà yẹn. Ya Rabbana ya Rabbana ya Rabbana. àgbẹ̀ olúwa bó lè kọ́ Ya Rabbana fi hardihi wa asamahi. àgbẹ̀ ọba tó ń bẹ́ sọ́kọ̀ أمتنا على تصديقنا باستباههم فإنا وذل أشواك يا بدايهم يشكون علينا لا يشدون لك إصادين لم يكمل فلو كانت إصادين لم يكمل فلو كانت. gbogbo àdúrà tí àlùfáà ti ṣe fún wa láti ẹni gbogbo ẹ̀yin ọlọ́lá wa tí ẹ̀ ń náwó gbogbo ìgbà mo ti rí ọmọ mi ni gbogbo wọn ti wà níbí tẹ́ ẹ̀ ń náwó sójú ọ̀nà tó lọ́wọ́n ọba ní látàárọ̀ ẹ̀ ní wá owó náà ti lágbára lọ́wọ́ bí a kì í bismillahir rahmanir rahim wa tilka hujjatuna atainaha إبراهيم على قومه نرفعنا درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب أولادنا ونوحا آدنا من قبلهم ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك gbogbo ẹni tó fẹ́ràn àrísíkúná pátá gbogbo ẹni tó fẹ́ràn Alhaji Siraju gbogbo ẹni tó fẹ́ràn Ajíkòrí lápapọ̀ gbogbo lé Ṣẹ́gun Buhari Ajíkòbí ṣẹ́gun tèmi èrò títí yín ní pé kẹrù ó dọmọ ìwọ̀n pa ó sì kún òwúrò ìwọ̀n fa ní òní ìbàjẹ́ ẹ̀ẹ́dúgà ó ṣe àrùsùkú náà ó wá rí pé ọmọ náà ká lù ó ṣe púpọ̀ báà.